Ah, mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ The Golden Room YouTube channel wípé ẹ kú àkókò yìí. Ọlọ́run bá ràn wá lọ́wọ́ púpọ̀. Ọlọ́run bá ò sì ní fi wálẹ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Bẹ́ẹ̀ ni, mo sì dúpẹ́, mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe. Bẹ́ẹ̀ ṣe ń ṣe a máa jẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni, àdúrà yẹn sì máa gbà, àṣírí yẹn sì máa bò. Níṣẹ́ tó ní 1 million, 2 million, 500 million láàkáǹtì ní àṣírí ẹ̀ bò. Ó lè ní owó yẹn kó wà ní ìdùbúlẹ̀ àìsàn, kó ní gbogbo owó yẹn tán lé lórí, kó má kó owó kankan mọ́ o. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nínú Golden Room tẹ́ ń subscribe fún ìlọsíwájú Golden Room yìí, tẹ́ tún ń dá owó yín, tẹ́ ń pè wá, tẹ́ ń béèrè ọ̀rọ̀, àṣírí yín máa bò. Ẹ ní fowó wa àìsàn lágbọ́rọ̀ Ọlọ́run. Tọ́, eléyìí tí mo mú wá nísìnyí là ń pè ní Atude tipátipá. Ẹ gbọ́, tí àwọn àgbà bá dì èèyàn mọ́lẹ̀, tó ń bá jókòó lé ògo èèyàn, wípé wọ́n jókòó lé ẹ lọ ní wọ́n jókòó lé ògo ẹ o, ọlọ́bì kan wọ́n ní wọ́n jókòó lé ògo ẹ o, ọlọ́bì kan wọ́n ní wọ́n jókòó lé ògo ẹ o, ọlọ́bì kan wọ́n ní wọ́n jókòó lé ògo ẹ padà. Má tẹ̀ wulẹ̀ dà rẹ láàmú. Wòlíì Àpáta Àgbàníkùn là ń sọ̀rọ̀. Ẹ wo ewé yìí. Ẹ wo dáadáa. A máa ń pè ní ewé rẹ́rìn kò mí. Ewé rẹ́rìn kò mí. Ẹ gbọ́, ewé rẹ́rìn kò mí lẹ́ ń wò yìí. Àwọn kan ń pè ní ewé èmi èṣù, ṣùgbọ́n ewé yìí ń ṣe èmi èṣù o. Tí n bá ti ṣe tán, ó sì ya fọ́tò èmi èṣù fúnlé. Rẹ́rìn kò mí mọ̀mọ́ sí mo sì mú ewé èṣù, ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní èmi èṣù tọ̀. Kẹ́sì fi lè dààmú náà mo fi ń sọ. Ẹ̀rí ewé yìí, ẹ bá mi já ti ìtànná orí ẹ̀ funfun orí ẹ̀ já kó pọ̀ níwọ̀nba. Ẹ bá mi mú èèpo ọ̀bọ̀, ẹ bá mi lọ̀, ẹ bá mi gun nínú odó, ẹ wá kó sójú ọlọ, ẹ lọ̀ ní powder kó kúnná dáadáa. Ó ti kúnná. Ẹ bá mi wá ewé yìí, ẹ bá mi kó sódó. Ewé rẹ́rìn kò mí tẹ́ ń wò yìí. Ẹ bá mi kó sódó. Ẹ gun dáadáa kó kúnná. Ẹ ti gun, ó ti kúnná. Ẹ wá bá mi bu epo ọ̀bọ̀ síbí kan lé lórí. Síbí ìmùkọ ẹ̀ kan. Ẹ wá bá mi bu ọṣẹ dúdú ìwọ̀nba, tàbí ọṣẹ Ghana ìwọ̀nba. Kó pọ̀ díẹ̀, ẹ bu lé lórí. Ẹ wá gun pọ̀, kó rhyme. Ó ti rhyme. Ó yá bá mi kó ọṣẹ yẹn kúrò nínú odó yìí. Ẹ ti kó kúrò nínú odó. Ẹ bá mi lọ wá àga tí àwọn obìnrin bá ti ń dáná ní kitchen ìbílẹ̀. Mi ò ní kitchen tí òyìnbó gbé dé sí o. Kitchen ìbílẹ̀. Àwọn àpótí kékeré ohun táwọn kápítà máa ń ṣe ohun tó jẹ́ onígi onípákó. Ẹ bá mi wá. Ẹ bá mi pín ọṣẹ yìí sí ọ̀nà méjì, jẹ́ kí kan èyí tẹ́ fẹ́ fi sí ní kọ̀ọ̀kan yìí kó jẹ́ wọ̀nba díẹ̀. Èyí tó kò jẹ́ kó tóbi dáadáa. Èyí tó tóbi yẹn bá mi lẹ̀ mọ́ orí àga yẹn. Ẹ bá mi lẹ̀ mọ́ kó wà pẹ́lẹ́sẹ̀ báyìí bí àtẹ́lẹwọ́. Ẹ bá mi tẹ ifá odù ifá èjì ògbè lé lórí. Ìwọ tí o bá mọ odù ifá èjì ògbè, private chat mi ní WhatsApp mi ní 07064294474. Màá tẹ ifá yẹn ránṣẹ́ sí ọ. Tó bá ti bu lẹ ọṣẹ yẹn mọ́ orí àga yìí tó ti fẹ̀ dáadáa, wàá tẹ odù ifá èjì ògbè lé lórí. Tó bá ti di aago 12 kù ìṣẹ́jú 5. Aago 12 kù ìṣẹ́jú 5. Wàá bọ́ síta. Wàá pọn mi. Wàá jókòó lé orí ọṣẹ tó tẹ́ sórí àga yẹn. Wàá jókòó lé orí òdì ògbè yẹn. Wàá máa pe gbólóhùn ẹ̀. Wàá máa wí pé bó oṣó bá jókòó, oṣó á dìde. Bá àjẹ́ bá jókòó, àjẹ́ á dìde. Bí wòlíì, àfáà, adáhunṣe, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, bó bá jókòó, wọ́n á dìde. Tó bá jẹ́ bẹ́ẹ̀ àtoṣó yín, àtàjẹ́ yín, ẹlẹ́bọ̀lóògùn yín, àfáà yín, wòlíì yín, pásítọ̀ yín, ọkùnrin yín, obìnrin yín, ọmọdé yín, àgbà ní ìdílé bàbá, nínú ọ̀rẹ́, nínú ẹbí, nínú ará. Ẹ dìde kó lórí ògo mi o, kí n rí tèmi ṣe. Kí n kọ́lé mọ́lé, kí n rọlẹ̀ mọ́lẹ̀, kọ́nà ó sí fún mi tipátipá tí kúkú, kí n rí tèmi ṣe nínú ayé. Ewé rẹ́rìn kò mí lóní kí ọmọ rẹ máa rẹ́rìn owó ńláńlá kò mí lónìí. Èjì ògbè lóní kí ọ̀nà ó là fún mi sówó, kọ́nà ó là fún mi sọ́lá, kọ́nà ó là fún mi sọ́lá. Tẹ́ bá ti pe búrẹ́ sórí ọṣẹ yẹn tán, tẹ́ bá ti pe orí ọṣẹ tó wà ní ẹ ti jókòó lé ọṣẹ tẹ lẹ̀ mọ́ orí àga tẹ̀tẹ̀ ní odò ojú ògbè. Ọṣẹ tí ẹ bu kànkàn sí lẹ́ẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn sí o. Pẹ̀lú ọṣẹ tẹ jókòó lé, ẹ ti wà lórí ìjókòó, ẹ wọ bàtà débẹ̀ o. Orí ìjókòó yẹn lẹ máa ti wẹ ọṣẹ tó wà nínú kọ̀ọ̀kan lórí èyí tí ẹ jókòó lé. Orí ìjókòó yẹn lẹ́ẹ̀wà fi wẹ gbogbo ọṣẹ yẹn. Tẹ́ bá wẹ̀ tán, ẹ make sure pé ọṣẹ tí ó wà nínú kọ̀ọ̀kan yẹn ẹ wẹ gbogbo ẹ̀ kúrò nínú ẹ̀ pátápátá. Ẹ wá máa mú ọṣẹ kọ̀ọ̀kan tẹ́ fi wẹ ọṣẹ yẹn. Ẹ wá dìde.
ẹ wá fi kọ̀ǹkọ̀ǹ yẹn fi fá ọṣẹ orí àga yẹn, ẹ wá rí wa kòtò sí ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà, ẹ rí mọ́lẹ̀ pọ́n, ẹ wọlé kẹ lọ sùn. Tẹ bá sùn ẹ lálàá, ẹ rìnrìn àjò, àṣírí á tú, ọ̀nà á ṣí, ọ̀nà á sì là, ògo á farahàn, ẹ rí. So ẹ lọ dán wò, yóò jẹ́ fún yín, fún gbogbo yín tẹ bá subscribe, tí yín ṣe gbogbo yín tẹ wò lásán o, gbogbo yín tẹ subscribe, tẹ share, ewé rẹ́rìn kò mi àti pọ̀pọ̀ lásán, ó ti ṣiṣẹ́ tí mò ń sọ yìí o, Ọlọ́run bọ̀ ní fi wálẹ̀ o. Èmi tí náà ní Prophet Àpáta Àgbàníkù, ẹ try kẹ subscribe, kẹ share, kẹ like. Fún yín tẹ fẹ́ bẹ̀ wá níṣẹ́, tẹ fẹ́ béèrè béèrè, WhatsApp number wa lélẹ́yìí, tẹ bá pè mí ní dáhìn lóhùn 07064294474. Ẹ ṣé mo dúpẹ́. Prophet Àpáta Àgbàníkù.